ìyá ń bá ní kó òun lè búra o oúnjẹ sọ fún ẹ ọkùnrin mi ìgòrí òun kò gun orí òun kò kàn ẹ́ àti ìgbà ọgbà Àríkẹ́ kí ló dé kí ló ṣẹlẹ̀ ó ń ṣobìnrin báyìí ìyẹn nínú sí tinú àwọn ó ní ẹbí léèrè pàtó òun ti bí ọmọ òun yẹn òun ti ẹ̀gbọ́n ní láti oṣù karùn-ún tó ń kóṣù márùn-ún ti fọwọ́ kàn wọn ẹbí léèrè pé ṣé ó fi ọ tó débi ó tó tẹ̀ kó gun orí òun àbútí ẹ̀fọwọ́ kan báyìí pé ìyàwó mi sùn ní sórí bẹ́ẹ̀dì bẹ́ẹ̀ ṣe ń wò tó bá sùn lé ó gbọ́ ẹ́ láti bí ọdún méjì go to 3 years máa ní ó súnmọ́ ìyàwó rẹ̀ ó súnmọ́ àti ó bá dìde rẹ̀ àti ó bá gbà wá ní mọ̀ búra ó mọ̀ búra kọ́ búra ni tó bá fọwọ́ kan ọmọbìnrin lé ní táwọn bá gbé ẹmú ní táwọn á ṣe fún ẹ̀mí ìlú òkò àti ó bá gbàgbà àti ó bá lọ níbo ṣùgbọ́n tó máa bọ́n ṣe jọ bẹ́ẹ̀ títí òun ò ná lásán òun ná láti orí rẹ̀ tó fi dé sàlẹ̀ ni òun ná fóòsì lára àti ṣeun ẹ̀ sí bẹ́ẹ̀ òun ná kìsàkìsà sí lára òun ná bẹ̀rẹ̀ sí lára pàtó wà nà tán ó ní bó ṣe bọ̀ ó búra o pàtó wà nà tán wọ́n á jáde pàtó ń jáde alẹ́ ìdọ̀dọ̀pá àti ìgbé kan bó ṣe àti ní má pọ̀ lọ́pàá ìyàwó tó lọ bẹ́ẹ̀ fún pé ìyàwó ń sọ pé má pọ̀ lọ́pàá wà wọlé padà pé fílẹ̀ má pọ̀ lọ́pàá àmọ́ wọn ò fẹ́ wọn mọ́ sọ bẹ́ẹ̀ fún mi àwọn sọ gbogbo tó bá fẹ́ ṣe àwọn sọ́pọ̀tì àwọn kì í ṣe sí ẹ bá ń parí ẹ̀ torí náà màrípò ń dáṣẹ́ ẹ̀rí àfún wọn ni bí wọ́n ṣe bá wọn ṣe àti òun ṣàwà wọ́n ṣàpè ń bó wọn wà ní fẹ́fẹ́ pamọ́ mi àbí àwọn fẹ́fẹ́ pamọ́ ìwà tó débẹ̀ olùyàwó ẹ̀ bá ti ní fẹ́ ó ń ṣe ṣìnà nígbà ìyàwó wọn ṣe ọ̀gbìn báìbù oníṣẹ́ oníkùránù onílẹ̀ kó wá òun á fún small kùránù tó wà lọ́wọ́ wọn òun méjì lòun lọ ọ̀rọ̀ ọlọ́run ni o lẹ́kọ̀ọ́ tí mo ti fẹ́ ọkùnrin ní ìkún orí mi orí báyìí tí ó bá ti rí bẹ́ẹ̀ ìwọ fún wọn lára ẹ̀ ò ní ìsinmi láyé tó fi kú àdàbí tó kọ́ bó ṣe ṣe mí ní àwọn àbájọ wọn ní ẹ̀wọ̀n ṣépè fún mi àti gbogbo ṣépè fún ẹ ní bó ṣe dáná nìyẹn má bẹ̀ kó má bẹ̀ ní ìgbà tó ń bẹ̀ kò fẹ́ súnmọ́ ní rárá òun ò ṣe kò fẹ́ súnmọ́ ní rárá òun ò ṣiṣẹ́ bí n ṣe ọjọ́ kejì ọ̀sẹ̀ tó wọ̀ yìí náà torí pé òun ò ṣe náà bínú mi fún mi lọ́dọ̀ àwọn oúnjẹ ọ̀bọ̀ oúnjẹ sí ìyẹn mi jẹ́ kí ìyẹn wọ́n àmọ́ pé ìyàwó yẹn wá sọ pé ìyàwó mi gbà òun ò ṣe rí nígbà tó pọ̀ díẹ̀ àti ṣe nígbà tó yá tí ìyàwó wọn tó já ọ̀dọ̀ ìyàwó wọn ti ń change ìyàwó wọn ti yàtọ̀ ìyàwó tó yẹ pé kò wọ ṣòkòtò kẹ̀ ojú rẹ̀ sí wọ jeans ó máa wọ ṣòkòtò bọ̀tò tó máa wọ top tó máa wọ sí abo díẹ̀ cross top ó ti ń wọ ọmọ yẹn fine má jẹ́ nípa lọ́tọ̀ yìí pẹ̀lú ọmọ méjì tó bí fine pẹ̀tẹ́ wàá bí mo yẹn máa níkùn bọ̀ kí ṣe kó bí akúrẹ́ rẹ̀ bẹ́ẹ̀ náà ó ti bẹ̀rẹ̀ sí dress up ó ṣe normal ìyàwó òun lọ wọ́n ṣe everything oníjọ́ burúkú òun wẹ̀ ní bedroom ni ó ti múra ó ti wọ bàtà gbé gbogbo àwọn bàtà gbé búùtù báyìí ló ti wọ ó wá da sampo sílẹ̀ ó nà fóòsì mi lára àti náà tán kóun tó ṣe blablabla tán ó ti gbórí ọ̀kadà ó ti lọ wọn wá délé wọn ò bá wọn wá dé fúri ẹ̀ wọn ò bá ní òun fún àti wọn pé tó ń bá tó rí òun máa pa ni wọn á lè jìnnà lé òun àti ṣe wọn á pè Ajára kó máa bọ̀ wá nílé kò lóyún mọ́ ọ̀rọ̀ tọmọ tó ti lọ náà dìpa ó wà nílé mi mo sì bá Ajára sùn Ajára ó sì lóyún fún mi ìbá sùn lóyún fún mi àṣì tí n bá ti lọ tán àwọn ọkùnrin míì àwa nílé a kó fún kábàkábà kóbòkóbò kábàkábà kóbòkóbò eléyìí tó lọ yẹn náà tí mo fẹ́ lọ ń gbà yẹn náà mo tún rí yẹn náà mo ní kí n yẹ́sùn mo ní kí n wálé tí Yorùbá Ajára dàbí ìyàwó mi tó lọ Ajára sọ pé àbúrò ìburúkú ni òun àti ẹ̀fẹ̀ nara wọn pa inú ilé wo ló fẹ́ wọ̀ bíbá lẹ́yìn ìgbà yìí
àṣírí Ajára bẹ̀rẹ̀ sí tú. Òwò àdúgbò l'Ajára. Ọjọ́ kan t'Ajára àtẹnìkan jọ jà bí tàti ó fẹ́ gba change bí tàti máa ra nǹkan ni. Ajára bá sọ̀rọ̀. Bọ́mọ ẹni ẹ sọ pé kí ló tó náà ṣe ìwọ òbò? Kí ló ń jóbò? Òwò àdúgbò nìyẹn. Àǹtí mi wà lẹ́yìn mọ́. Lẹ́yìn ọdún kan, ọmọ mi lọ́dọ̀ màmá mi. Ó máa lọ ń wo kò ọmọ mi lọ, ọ̀dọ̀ ìyá mi náà ló wà. Ó máa lọ ń wo ọmọ mi. Ó máa lọ ń wo lọ́dọ̀ màmá mi. A lọ síbẹ̀. Ó lọ wo àwọn ọmọ mi. A fún wọn ní nǹkan. A kúrò bẹ́ẹ̀. Mi ìpàdé ẹ̀ ń bẹ̀rẹ̀. Lẹ́yìn ọdún kan tó lọ, mo bẹ̀rẹ̀ sí ní sí Ajára. Mo bẹ̀rẹ̀ sí ní sí Àríkẹ́. Nígbà tó pọ̀ ọdún kan àtàbọ̀, mo ní sẹ́ ọdún méjì. Mo bẹ̀rẹ̀ sọ pé kí mẹ́mi fún mi nọ́mbà ẹ̀, tó change nọ́mbà ẹ̀. Mẹ́mi náà wọ̀ ní nọ́mbà ẹ̀ lọ́wọ́. Ojú orí fóònù wọn wò. Náà wọ̀ ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ sẹ́. First born, do you know Bumi's number? Yes. Ó wà lẹ́yìn ìwé wọn lọ́kọ́ sí. So that tí bá ní tẹ̀lé ṣe ní school, tí ọ̀bà bá ètè dáhùn kán lè pè é. Mo bá pè lọ́jọ́ náà, mo bá pìkì ẹ̀. Ta ló sọ̀rọ̀? Pé lèmi ni Hakeem. Ó ní Hakeem. Wọn ò rántí Hakeem kankan. Ìgbéraga ó gbé mi wọ̀. Bá kọ́ sí fóònù. Kájọ́ sì má jì. Ó ní wọn ò rántí Hakeem kankan. Ló ń ṣe náà tó bá tẹ̀lé owó lọ́wọ́ kéde kan. Mi rí o, mi mọ bó ṣe ń tò. School doesn't teach yẹn, kò teach yẹn school yẹn mọ́. Nígbà tó pọ̀ ọdún mẹ́ta, lẹ́yìn ọdún kan lẹ́yìn ọjọ́ tí mo pè yẹn, bá tún pè. Hello, ló bá ní yes. Ìgbà yẹn mo wá save number, mo rí status ẹ̀, mo rí everything. Ìgbà tó graduate ní school yẹn, mo rí ìgbà tó graduate. Ó ṣe tán ní school yẹn, ó graduate, wọ́n lọ kútọ́ mi, ó ṣe gbọ́. Ìgbà tó ṣe tán, mo rí picture bí ṣe máa ń post àwọn ọmọ ẹ̀. Ọ̀nà ìyá picture yìí, ó ń post mọ́mì mi, ó lọ rí àǹtí mi. Kódà dájú mi gan máa rí. Èmi nìkan ni ò rí. Àǹtí Ṣeun wá lẹ́yìn bí ọdún 5. Mo kàn wọ́n status níjọ́ kan. Mo kàn rí tó fi síbẹ̀ pé òun fẹ́ ṣe ìgbéyàwó. Mo sáré lọ bá àǹtí mi. Àǹtí mi, aláìdá ni yín. So ẹ mọ̀ pé Àríkẹ́ fẹ́ ṣe ìgbéyàwó. Wọ́n ní kódà àwọn ra aṣọ, àwọn ra gèlè. Ọkọ àwọn náà ra fìlà. Ó jẹ́ ra materials. Àwọn ń lọ, àwọn lẹ̀gbọ́n ìyàwó. Mo lọ bá mọ́mì mi. Mọ́mì mi, ṣé ilé bí mi ṣá? So ẹ mọ̀ pé Àríkẹ́ fẹ́ ṣe ìgbéyàwó. Ó ní bẹ́ẹ̀ ni, àwọn gangan ni ìyá ìyàwó ọjọ́ náà. Lọ bá bàbá mi. Bàbá mi, báwo náà ṣe gbọ́ ni pé dáa gbé materials wá fáwọn àti fìlà. Mo dìde, mi ò lè sùn. Ọmọ Ajára àtàjọ ń gbé. Bàbá ò ló ń wọlé, gbogbo wọn wà lé. Ó ti lọ. Ayé mi wá wà. Ó láyé òun wá kò dògbò kò sí kankan máa fún un. Girlfriend kì í ṣe bá ti tó sòbẹ̀rẹ̀ nǹkan. Mo ń wà reckless, everything wá change fún un. Bó ń ṣe pé ní Àríkẹ́, ó tún fẹ́ lọ́kọ kẹta. Ó ní yes. Tó bá jẹ mọ́ kí n lọ́kọ kẹrin, kí n bá rí dùn, mo máa ní. Hakeem, má pe nọ́mbà mi mọ́. Má pe nọ́mbà mi mọ́. Bí bẹ́ẹ̀ kọ́, ọlọ́pàá bá wa dá sí i. Orújú náà mi ò lè sùn. Orújú náà mi ò lè wọ́. Omijé wá ń pàdé omijé lójú mi. Mo wá rántí ìgbà t'Àríkẹ́ máa kúnlẹ̀ tí ó mọ bẹ̀ mí. Tí ò ní ọkọ mi Hakeem, kí ni mo ṣe fún ẹ kó sọ fún mi? Màá bébè. Àríkẹ́ àdì mí lẹ́sẹ̀ mọ́. Àríkẹ́ akẹ́tò. Mo bá Hakeem jọ. Wọ́n gbèsè láyé inú ìgbéyàwó yìí. Ní mo ṣe fọ́ndá. Èmi mo tó yìí ni mo jù báyìí lọ. Àríkẹ́ ti fẹ́ ṣe ìgbéyàwó àti ṣe. Ẹ bá bẹ̀ Àríkẹ́ kó dáríjì mi.
ìyà